Ẹ kú déédéé o, ẹ má bínú àná, pàápàá ẹ̀yin obìnrin wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa àtàbúrò wa tẹ́ ẹ jóbìnrin ní ìdí iṣẹ́ tíátà, ẹ má bínú. Ìbínú yìí jẹ́ àfihàn sùn, ebi ò jẹ́ àpòwó sílẹ̀ mọ́. Ṣùgbọ́n kò sí nítòótọ́ kì í tiẹ̀ ṣàṣà wà ká máa fọ ọ̀pọ̀ ọmọbìnrin là. Àrífín ni kò dáa, ìbáṣewọ ìbáṣemi ní ìjánu ẹ̀yà ọ̀rẹ́ ẹni téèyàn bá mọ́mọ́ mi ti ń fọwọ́ pa là inú ẹ̀mọ ẹ̀rín lè máa pa mí, ọkàn mi ó dàrú sẹ́ni náà. Pálá ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí ọ̀fẹ́ kìrìsìtẹ́nì ọ̀fẹ́ láti mọ̀ pé ní tí ó tẹ̀yìn ẹ̀wà náà ní kára ọmọ ó múùfù kíṣekúṣe ó bẹ̀rẹ̀ kò dáa. Gbogbo ẹni tí máa ń ṣerú ẹ̀ ẹ jáwọ́ àti ẹ̀rú ni ṣe bí ọ̀kan lẹ́rí tí ń lọ ẹ kọ́gbọ́n. Lẹ́yìn náà gbólóhùn tí mo sọ pé kò sígbà táyì irọ́ o, mi ò pa àwọn ìyàwó alẹ́ àwọn ọmọ aláṣẹ́wó ìpè wọn lọ́dọ̀ ọkọ o, kò sáṣẹ́wó nu wọn kò sọ́dọ̀ ọkọ. Mo sáré wípé gbogbo náà ló ti màtú àti ẹ ti tẹ́ni ọkùnrin kí wọn tó mú wá jẹ́ iṣẹ́ tíátà. Èyí tó ti níyàwó ń bẹnu wa kó tó wá jẹ́ tíátà, èyí tó ti lọ́kọ wà kó tó wá jẹ́ tíátà. Mo ní ó ti ráàyè wòwò kù, kò sáàyè ìṣekúṣe, ìfẹ́ inú kálukú ní í ṣe. Ẹ̀yin náà wò ó dàbí ìgbà pé ẹlẹ́mu fẹ́ kẹmu, ó jí lóko ẹmu láàárọ̀ kùtùkùtù. Ìwọ tó ọmọ ẹmu yóò lálẹ́ àná tóbìnrin wù ojí wá jókòó dé ọba òjókòó ṣáà pé bọ́ bá toko ẹmu dé yọ̀ọ̀bà ọ̀nbẹ wọ́n àjẹ ẹmu lẹ̀ yọ̀ mọ̀ fọ̀gbò yọ̀ mọ̀ rọ́. Ìwọ ò ní lè pé ọ palẹ̀ mọ́ bí títí ń rọ ọ̀sán pọ́n àti ọmọ ẹ̀mú ń dé tó rún èkùn ọ̀ kò ráàyè títí yóò sì tẹmu dalẹ̀ sókè ọmọ lọ sùn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọmọ wa ọmọbìnrin tó wà lẹ́nu iṣẹ́ àwa bíi 5 la wà ń bẹ̀, continuity wà ń bẹ̀, cameraman wà ń bẹ̀, creator wà ń bẹ̀, lightman wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣiṣẹ́ kan. Síbẹ̀ náà láti máa kira wa mọ́lẹ̀ ayé rẹ̀ ò sí rárá, ayé rẹ̀ ò sí àríkọ́gbọ́n ní ìṣe pàǹdọ́kọ rárá pẹ́ẹ̀pẹ́ẹ̀. Jẹ́ kọ́rọ̀ mi ó yé yín o. Kí la tún wá fẹ́ sọ oyè ó yí àwọn ọlọ́gbọ́n tí mo bá sọ. Orí yín ò ní burú, ẹ̀yin ìyàwó ẹ̀ ní sọmọ́tọ́ o, ẹ̀ sì ní jìyà, ẹ̀mí yín ó gùn, ẹjọ́ ẹ foríjì mi. Tí èmi ń jà fún ni wípé ìjọba gan ò fẹ́ ká mú ìdájọ́ lọ́wọ́ ara wa bó ti jẹ́ pé tó tọkọ̀ dáa. Bàbá Ìjẹ̀ṣà ò ṣe dáadáa o, èmi ò fọwọ́ sí i. Torí bọ́ bá jẹ́ ọmọlú ẹ̀ náà ló ṣe sí lóòótọ́ kò ní tẹ̀yàn lọ́rùn. Ọ̀tẹ̀ rí i pé èmi gbà pé ẹ̀ṣẹ̀ bàbá Ìjẹ̀ṣà ó ti wà nílẹ̀, Ọlọ́run kàn fẹ́ gbàgbé yọ sí ni kó ní kálukú ọkọ́gbọ́n. Ẹni tí bá ṣerú ẹ̀ náà kó ṣe pẹ̀lẹ́. Èmi ò dá bàbá Ìjẹ̀ṣà láre o, ṣùgbọ́n gbogbo àwọn tí ń lérí àwọn ó sáfẹ́ ọlọ ẹ̀wọ̀n ni mo fẹ́ kán jẹ́ kí ìdájọ́ tọwọ́ ọlọ́pàá ọwọ́ adájọ́ wá. Ọ̀rọ̀ kúkú ti dé kóòtù, ká má wulẹ̀ fòbúrẹ́ wà múra wa lájẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á farabalẹ̀ fún ìdájọ́ Ọlọ́run.